ẹ bá mi kí kó kú ọdún o, ẹ bá mi kí kó kú ọdún, àṣèyí ṣàmọ́dún lágbára Olúwa. MC Blessiner, MC Blessiner mo dé o, bí mo bá ti dé ẹ kúkú ti mọ̀ pé èmi ni ìyá ọlọ́jọ́ òbí ni mo wá kí o. Alhaja Aishat Títílayọ̀ ọmọ Akíntóyè ni mò ń kí lọ́wọ́lọ́wọ́, mọ̀ dágọ̀jọgọ̀jọ olóríire. Ọmọ ọba Adémọ́lá nídìílé ìyá mọ̀ wọlé mọ́ràbá, ikú ò ní filé rẹ sòde, àrùn ò ní filé rẹ sọ̀dẹ̀dẹ̀, ọ̀gbàgbà ò ní gbàre dànù lọ́wọ́ rẹ lágbára lọ́wọ́ Olúwa ọba. Okú ọdún okú yèdùn, àṣèyí ṣàmọ́dún nínú owó, àṣèyí ṣàmọ́dún nínú ọlá, àṣèyí ṣàmọ́dún nínú ọrọ̀ tọ́pọ̀ rẹpẹtẹ. Ọ̀wá ní tètè kú ṣé mo rórí ọlà lórí rẹ ni abiyamọ re. Máa wọlé mọ́ràbá ìyá ọlọ́jọ́ òbí Alhaja Aishat Títílayọ̀ o, alias mọ̀ ń jayé lọ́wọ́ lágbára lọ́wọ́ Olódùmarè ọba. Ọjàyé náà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó tún fi lọ́mọ lọ́wọ́. Dòsùnmù ìlú Èkó lọ wà tó o pé ń pawó ajé, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. O ní ṣe tí o ní ṣe tẹ́, ọmọ aráyé ò ní jalè wọ́n pé wọ́n ní lọ́lọ́ Ọlọ́run ọba yára Samuel. Ìyá Arábì Adébísí ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o, ikú ò ní filé rẹ sòde, àrùn ò ní filé rẹ sọ̀dẹ̀dẹ̀. Ìyá Alhaji Abdulfatai Àyìnlá mọ̀ wọlé mọ́ràbá olóríire. Owó yeye Kazeem ò ní fọwọ́ rẹ gbọ́mọ sí. Ìyá Ismail o, ìyá Modinat Afọláṣadé ó ti ṣòwò kalẹ̀ kórí ojú òrèrè jẹ́sì lókù. Ìwọ wà ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ, bọ́ ọ bá pé ó kó orí towó ṣe, bọ́ ọ bá rájò kọ́ ọ bá dùnú bọ̀. Ọ̀yá ọlọ́jọ́ òbí Alhaja Aishat Títílayọ̀ ọmọ Akíntóyè o, ọmọ ọba Adémọ́lá nídìílé ìyá, òun ni wọ́n kìran bàbá àti yeye tó bí ọlọ́mọ. Bí n bá bọ̀ débẹ̀ ni ọba ní ẹjọ́ nú. Ìwọ lọmọ olówó odùrú, ọmọ ajífẹ́pẹ́ ṣeré, owó òdúró òwò ọ̀tàrà níbi ms ọgbẹ́pọ̀ jomidan lọ. Òwú tá àwúnú pè ó gbé bò ń bá kú ẹgbẹ́ rèlú òun, ọmọ ẹrúkú máa wọ ọmọ àṣà àtàndọ́jà, ọmọ akànkú ilé, ọmọ akànkú òde, ọmọ akànkú olókùn mọ́sìn. Ewúladé wọn kì í mẹ́mu, wọn ò gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò ọ̀pẹ̀ nínú ilé bàbá ẹ̀yìn gangan tó bí i lọ́mọ. Ẹnu là wú powó, ẹnu là wú pòwò, ẹnu là wú bòdèrè kókò ní òwú lábẹ́ ìjọ. Aró òun wọn kì í ránró, àwí ìmẹ́nukù òun tó wú. Ọmọ àtẹ́wọ́ gboyè, ọmọ àfirọ́ gboyè, àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni bàbá yín fi gboyè ní òwú nínú ilé bàbá àti iye tó bí ọlọ́mọ. Alhaja Aishat Títílayọ̀ o, bí n bá kí ọ lówù tán máa fẹ̀gbá díẹ̀ kún. Ẹ̀gbá ǹtúkú Adébọ̀sọ̀rọ̀ ọmọ wọn lábẹ́ Olúmọ, ọmọ womúwomú lóró òkè, nàmúnàmú lóró òfì, ẹ̀gbá tọmọ fífi orò lọ́sẹ̀ tẹ́gún mólú. Ẹ̀gbá ǹtúkú Adébọ̀sọ̀rọ̀ mọ̀ ń gbọ́ dídùn ẹnu mi. Ọba márùn-ún ní bẹ lóde Ẹ̀gbá, Olúbàrà ọba ní, Àgùrá ọba ní, Ọ̀sìnlẹ̀ ọba ní, Olówó Odùrọ̀ ọba ní. Aláké Ẹ̀gbá ń kọ́ sí baba ń bẹ lálàáfíà ara. Ẹ̀gbá mọ sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ eégún mólú. Ẹ̀gbá tó dún nùmùnùmù ló sọ̀rọ̀ jẹ nínú ilé yín gangan. Ọlọ́jọ́ òbí dá mi lóhùn ọjàre, ìwọ ni n kó bẹ̀rẹ̀ fún. O ò ní fọdún èyí sópin lágbára lọ́wọ́ bàbá òkè. Happy birthday to you na, I wish you long life and prosperity. Bọ́ ọ bá ń gbọ́ Alhaja Amdalat ìyá Ahmed láti Ìyànà Ìpájà ló pé àṣèyí ṣàmọ́dún, orí ajẹ́ kó o ṣe é tọ́pọ̀.